Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Fún ṣọ́ṣẹ́ ìdè mọ́dà rẹ̀ o. Adéolú ṣe ìdè mọ́dà rẹ̀ o. Fún ṣọ́ṣẹ́ ìdè mọ́dà rẹ̀ o. Adéolú ṣe ìdè mọ́dà rẹ̀ o. Èkó là ń wí, kó lárinrin. Èrò pọ̀ ó dàbí ìka ní ibà o. Ọmọ náà àṣírúwé fún òwe o. Fún ṣọ́ṣẹ́ ìdè mọ́dà rẹ̀ o. Fún ṣọ́ṣẹ́ ìdè mọ́dà rẹ̀ o. Adéolú ṣe ìdè mọ́dà rẹ̀ o. Fún ṣọ́ṣẹ́ ìdè mọ́dà rẹ̀ o. Adéolú ṣe ìdè mọ́dà rẹ̀ o. Èkó là ń wí o, kó lárinrin. Èrò pa ó dàbí ìka ní ibà o. Ọmọ náà àṣírúwé fún òwe o. Fún ṣọ́ṣẹ́ ìdè mọ́dà rẹ̀ o. Kilarigbo Live TV. Alabi Ajibola nílá lélẹ́yìí ó lè jà sẹ́lò. Ìbéèrè fún jìbì tó fi dá Amẹ́ríkà. Ìbéèrè fún jìbì lọ dẹ́nu London. Ìbéèrè fún jìbì tó fi dé Germany. Wọ́n jẹ́ kó yọ eke Àlàbí Pasuma o. Ara ẹ̀ dìde ẹ̀wà bá ẹ̀ jó. Ènìyàn mi ẹ̀wà bá mi yọ̀. Ara alẹ́ ẹ̀ ò ṣekú pa ẹ́. Wọ́n gbóúnjẹ tiẹ̀ fájájẹ. Àlàbí òkúlù mi kẹ́ ni yóò ẹ̀ bá so. Ènìyàn mi ètò rà ìṣèkò lọ́jà ẹ káàbọ̀ sí ilé ẹgbẹ́ abá àṣẹ́kù wọ́n ní mo lárúkú mọ́ ní ní sáyẹ́kù borí mi kó ìbá ìṣọ̀tẹ̀ wọ́n ní mo kárí ìṣọ́jà sókè mọ́kẹ́ ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. We are happy people, we make you happy. We are so baby. Ajibola Pasuma ọkọrin fagbala àtàwọn láwùjọ ìjọ. Mo ti kọrin náà ní ìgbà kan. Bàkàbàgbà tó bẹ́ẹ̀ lókè tó kéṣe o, ọmọdé ń bọ̀ wá dàgbọ́. Ejina Ọláìdé mi lálẹ́ o. Olórí ọkọ̀ láti. Àyàfà sílásọ̀ rẹ̀ o. Lórí ayé dùn tó ń jó, adé tutù o. Àyàfà sílásọ̀ yóò ní lọ́jọ́ àyùbá lówó lọ́wọ́.
tíátíá àtúndé bá ṣe ń dé o torí kí la ṣe wà torí fún iṣẹ́ adé ni ó ń ṣòkú ìyá ẹ̀ ṣẹlẹ̀ ni tó bá tọ́jú ìyá ẹ̀ kó tó kú tó bá ń ṣerú nǹkan tó ń ṣe yìí ọmọ rí àgbẹ̀yìn òun náà ẹ̀mí gígùn àlàáfíà ara á wá tó òun fúnra ara ẹ̀ ẹ wo ẹ̀yin èèyàn wa àwọn òkè bá wọn dúró níbi tí wọ́n àwọn òkè èrà tí ò tiẹ̀ lọ́mọ nú ni Fúnṣọ́ Adéolú tọ́jú ìyá ẹ̀ ó tún wá ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn fún ìyá náà ẹ wo àwa òṣèré tá wà ń bí má pọ̀ o ẹ̀yin ti wá ẹ ṣáà máa gbàdúrà fún wa ẹ̀mí gígùn àlàáfíà ara kí Ọlọ́run fi jogún fún gbogbo wa ká má yára kú báyìí o. ayata ti yẹ́yẹ́ òun dodo madam oyiboyi Adétutù ló ń sọ̀rọ̀ Yomi o fast last o. Yomi o fast last o. Yomi o fast last o. Adétutù fast last o. Ọmọdé kò yan Yomi kéré. Àgbà kò yan Yomi kéré. Àgbàdo yan gan. Ó yàtọ̀ sí bọ́ọ̀rọ̀ ẹ̀. Adétutù Yomi lóhùn náà. Bárẹ̀ ni ó ẹ̀ka sọ̀nù ẹgbẹ́ gbọ́pẹ́jọ́. Yomi o fast last o. Ọkọ̀ Adétutù o. Ọmọ Tafọ́lá ayọ̀, ọmọ bàbá ẹ̀rẹ́dẹ́ wọlé. Wọ́n bá nílé, ó tún tẹ pápọ́ sí àwọn ọ̀rẹ́ ni. Àwọn gangan lálẹ́ ẹ̀kọ́ pè tipẹ́tipẹ́. Àrẹ̀mú ní dámọ̀ ni wọ́n ṣe ń kọ́. Náà wú ìdè wọlé. Torí Afọ́lá ayọ̀ ni wọ́n ṣe kọrin. It is in Jin. Àwọn tí ó tọ́ ẹ̀ they don't have the gin. Copycat kì í ṣàràwá. Orin ọba kọrin ya. Ìlú fẹ́lẹ́ pọ́fẹ́sọ̀ lọ́ba kọrin.
ìjọ. Ìjọba àbájọ, ìlú bàbá ìlú, ìlú bàbá ìlú yá. Àsọ̀rí bèbí yeye oge. Tẹ́ bá gbọ́ King of Boys tó mú wọn ní Nàìjíríà tó mú wọn ní Amẹ́ríkà. Ọba obìnrin o, ọba obìnrin o. Sọlá gangan lọ́ba obìnrin o. Èyàn ti bá kọ́tọ́nì lọ́ba obìnrin o. Ìgbà tàdé dùn London lọ́jọ́ sí. Sọlá ṣé wọ́n wálé ni ó máa ṣe bọ́dúpẹ́. Lọ́dọ̀ sísá ẹ̀ Àsọ̀rí bébì. Níbi ká jẹun wò pátá sí mi lẹ́nu òde wálé Àyùbá. Iyọ̀ sísá restaurant lè gbàgbé ọjọ́. Ìyẹn nínú London Àyùbá dé wálé. Sọ́mọ̀ wálé. Ibikíbi tó bá ti rí mi, ó ń wá mi lé. Thank you very much, mi sọ̀rọ̀ bá kọ́ ló bá mi. Àsọ̀rí màmá lọ. Olúwa tó tẹ̀sán. Màmá tó lórí ọ̀lẹ́ yọ̀nà. God máa wọlé máa gbọ́. Bàbá àwọn tá a tó lè lọ. Ìpàdé ní Canada la mẹ́kọ̀ọ́. Olúwa tó ṣe sọ lọ́lọ́. Àlọ́ ìlọ òde wálé. Àlọ́ ìlọ òde wálé. Mama, àgbẹ̀dẹ̀gbẹ̀ yọrí o. Sílẹ̀, bàbá wọn tá a tán nílẹ̀. Ṣẹ̀san ìwọ ní lọ síbi kan. Bàbá wọn tá a tán nílẹ̀. I don't care what they say. Èwo ni kó ló bá torí mo fẹ́ fọ́mọ yín. Ìyàwó àfẹ́ fún wa. Èèyàn Fọláṣadé mi Àṣàbí wá.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but inú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.